náfìlà méjì náfìlà mélòó méjì. la hawla wala quwwata illa billahi aliyyil azim. mẹ́tàlélọ́gbọ̀n lórí ìdúró ẹ̀rí bẹ́ẹ̀ mélòó 33 33. ńgbà tó ké Fátíhà tán ẹlẹ́kùn ẹ̀rí lé ẹ̀sà gbọ́ ìgbọ̀kànfẹ́ sọ bó ṣe lágbára sí fún yín ni la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. kí ló dé ẹ̀rí ń bẹ̀ la hawla mẹ́tàlélọ́gbọ̀n 33 lẹ́lẹ́kejì la hawla mẹ́tàlélọ́gbọ̀n ọ̀sàtàyọ̀ ọ̀sàlámà síbẹ̀ náà ni ọwọ́ agbèrè tí wọ́n sàṣà láti balẹ̀ Muhammad ọwọ́ àti la hawla wala quwwata illa billahi al-aliyyil azim 1111 síbẹ̀ náà lọ́wọ́ bẹ́ẹ̀ ìyàrá òkú yóò dáa fún yín ọ̀rọ̀ yóò dáa fún mi náà àmọ́ ìwà àgbà kankan ní owó kọ́ tí ń gbà lọ́wọ́ yín lórí ní tẹ́ ń gbà lọ́wọ́ yìí ẹ̀rẹ́kùn torí Ọlọ́run ẹni ọba mọ̀ pé kọ́ bẹ́ẹ̀ náà sílẹ̀ kó lè ṣe èmi wá kẹ́rìnjẹ́ náà fà sọ́ọ́líwò bàbá wa kan ń bẹ̀rẹ̀ ayé dùn ní agbẹ̀ni Abubakar Sẹ̀tìmà olóyè ọba àlọ́ni ni wọ́n ń pè ní Sẹ̀tìmà ọ̀fẹ́ Ìlọrin èdè mẹ́tàdínlógún lọ́gbọ́ tíṣà ni ìbẹ̀rẹ̀ ayé nìsí èmi rẹ̀ ọ̀nà bí pé mi rẹ̀ láfẹ́ kù láyé nínú àwọn tí bàbá fún yọ náà bàbá wa ní ẹ lọ́ọ́ ṣe fúnjọ́ méje fúnjọ́ mélòó bàbá lẹ́yìn ìjọ́ méje ẹ wá ṣe wòlímọ̀ rẹ̀ kí ni wòlímọ̀ ìjọ́ náà sọ̀rọ̀ díẹ̀ ẹ ṣe wòlímọ̀ rẹ̀ bá a ti ra àkàrà bí mọ́sà tàbí wòlímọ̀ nù bàbá ní bàbá wa ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìjọ́ keje kọ́kọ́rọ́ la hawla ti dọ́wọ́ yìí. Allahu akbar. ọ̀dẹ̀ ní òpùrọ́ sì ní ọtọ́ ọba lóun ló fún kankan kò sẹ́ òpùrọ́ ni ọ́ òpùrọ́ ìwọlọ́ ọ̀dà. idha qala fasima min fuadika wa ya busa man qad shakka fihi wa ila rasulun ila mawlahu qad radda hawlahu رأيناه شمسا والنبيون حوله بدور ونور الشمس أجلى من الوجر صل على محمد صل على محمد اللهم يا ربي صل على محمد وسيد سادات نبي محمد bọ́lọ̀hún ti fẹ́ràn nábì tó sallallahu alayhi wa sallam bọ́lọ̀hún ti fẹ́ràn nábì tó sallallahu alayhi wa sallam bó ti fún lágbára tó sallallahu alayhi wa sallam la hawla ló ní ọmọ sí. Allah ànábì ọ̀làdúrà kanjú la hawla lọ la hawla wala quwwata illa billah. bàbá ní bàbá àdìjọ́ méje tó ṣe wòlímọ̀ kọ́kọ́rọ́ la hawla náà ò ní rí lọ́wọ́ rẹ̀ àmọ́ ti dọ́wọ́ rẹ̀ má wàá ṣe náà fìlà rẹ̀ mọ́ bọ́ọ̀bá ti kásùbà tán láàárọ̀ máa ṣe ọgọgọ́rùn yóò dàbí pé ilé yìí náà kò ti ń gbé tẹ́lẹ̀ ni yóò dàbí pé ìlú náà kò ti ń gbé tẹ́lẹ̀ ni ẹ̀yin àfáà méjèèjì àmọ́ ẹ̀rọ bàbá ní fi lè rọrùn ẹ sọ fún wọn ẹ dàpọ̀ mo fẹ́ fún níparí kí n tó parí ọ̀rọ̀ tó wà lẹ́mìí mi àfáà wúvi akramakumullah yá sáì akẹ́fín ya sahi akfir qawla la hawla wala quwwata illa dawa. àwọn ìyàwó tèmi wọ́n máa lò ní jẹ́ káwọn ìyàwó tiẹ̀ náà mọ̀ kò sí kílíníìkì kò sọ́sibítù láyé ìjọ ya sahi akfir qawla la hawla wala
إلا فيلد الدواء. ọláyínká ọmọọba alìlímù àmánà ẹ máa rí inú tíra ènìyàn bá ti jòkó yìí ẹlòmíì ti wà ó ti wà mọ̀rẹ́bọ̀t ohun ìdílé ń dà láàmú gbogbo tí máa ṣojú kan ní ọmọdé rí bó ṣe kò ní yọ òun náà ló bá ń pè ní mọ̀rẹ́bọ̀t ẹ̀ ń gbọ́ ni láhàúlà fáwọn kìlọ̀ pé fáwọn lè dá ìdáwà wọ́n á dé lómìí débi pé kò ní kọ́mọ jẹ́ èèyàn wọ́n á dé lómìí débi pé kọ́mọ rówó kójọ wọ́n á dé lómìí wọ́n á mú lára ọmọ ẹ̀ wọ́n wá ní lẹ́hánì lè marbut qawakumullah lẹ́hánì lè marbut ọlọ́mọdé akẹ́ babaláwo yìí lẹ́hánì lè marbut ẹni wọ́n bá ti dé láhàúlà ní ìtúlẹ̀. Allah ìyá sọ́ọ̀ì akífín kọ̀ọ̀lá láhàúlà wàlá. òbí ìjànjàká wọ́n ilà fàyàmì ìgbà ìdáwà. ẹ̀rọ àwa ní ẹjọ́ kò mú ní family problem ní. túndé nù ni. ogun ìdílé ní. wo sí láhàúlà ní. báwo ni ó ṣe wá ṣe. lẹ́hálì marbut. lẹ́hálì marbut. ẹni wọ́n dè mọ́ra tí wọ́n jọ rí ìyàwó súnmọ́ nìkan kí n jẹ́ marbut. ẹni wọ́n jọ rọ́rọ́ múnú ayé náà ń jẹ́ marbut. yàmọ́ tó hálù bíbí.